báwo ló ṣe yẹ láti fún ẹni tí ejò bá san ní àpòrú ejò eléyìí táwọn olóyìnbó ń pè ní antivenom látìgbà tí ikú ọ̀dọ́bìnrin Ifunanya Nwajeene ti gbòde lọ́jọ́ àìkú ọjọ́ kìíní oṣù kejì ní onírúurú awuyewuye ti ń wáyé lórí ọ̀nà tí arábìnrin náà gbà kú. Ohun tí ẹ̀gbọ́n Ifunanya ń kọ sójú òpó Facebook rẹ̀ ni pé níṣẹ́ ni àwọn dókítà bẹ̀rẹ̀ sí ní fa omi sára rẹ̀ nígbà tí ó sọ fún wọn pé ejò bu òun jẹ pé wọn kò fún un ní àpòró tó ń pa oró ejò. Àmọ́ ilé ìwòsàn Federal Medical Center Jàbí nílùú Àbújá nínú àtẹ̀jáde tí wọ́n fi léde tẹ́ńpẹ́lẹ́ mọ́ pé àwọn fún ọmọbìnrin náà ní àpòró ejò. Èyí sì bẹ̀rẹ̀ sí ní fa oríṣiríṣi àríwísí nítorí ọ̀pọ̀ èèyàn ló ń bèèrè pé ṣé omi ló yẹ kí wọ́n fún un ní tàbí kí wọ́n gún un ní abẹ́rẹ́. Ìdí nìyí tí iléeṣẹ́ wa fi ṣe àgbéjáde ọ̀nà wo ni a lè gbà fún èèyàn tí ejò sàn jẹ ní àpòrú ejò eléyìí táwọn olóyìnbó ń pè ní antivenom. Ọ̀nà wo lẹ lè gbà ẹ̀sùn mọ́ bí? Àpòrú ejò antivenom jẹ́ àpòrò ejò tí wọ́n máa ń fún èèyàn ní ilé ìwòsàn lẹ́yìn tí ejò bá bu èèyàn jẹ láti fi pa oró ejò náà. Ìwádìí ní nílò àwọn antivenom yìí ní ọ̀nà tó dára jùlọ láti pa oró ejò tí ejò bá san èèyàn bí ó ti lè jẹ́ pé òun náà ní àléébù tirẹ̀ náà o. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fi hàn, ọ̀pọ̀ àwọn tí ejò bá san ni wọn kì í déédéé fún ní abẹ́rẹ́ àpòrò lára bí kò ṣe fífi abẹ́rẹ́ náà sínú omi èyí tí wọ́n máa gbà láti san. Inú iṣan ni wọ́n máa ń gbà láti fi fún ẹni tí ejò bá san ní àpòrò ejò. Èyí túmọ̀ sí pé wọ́n máa ń fi àpòrò náà sínú omi ni o tí wọ́n sì máa fún un ní ipasẹ̀ lílo iṣan tí ẹni náà yóò sì fi gba omi náà fún bíi 30 ìṣẹ́jú sí wákàtí kan. Ẹni náà yóò ti kọ́kọ́ máa gba omi lọ tí àwọn dókítà yóò sì máa fi abẹ́rẹ́ náà sínú omi náà díẹ̀díẹ̀ títí tí ó fi mọ iye tó yẹ láti gbà. Fáyà àpòrú ejò náà 8 sí 10 ni wọ́n fi kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ tí ẹni tí ejò bá san sì lè gbà tó 40 fáyàs bí ejò náà bá ṣe lóró sí ni o. Ọ̀pọ̀ èèyàn ní ara wọn máa ń kọ́kọ́ gbòdì sí àpòrò yìí tí wọ́n bá ti kọ́kọ́ gbà á kó tó di pé ara wọn ó tó balẹ̀ tó bá yá o. Ìwádìí ní ìdá 40 nínú àwọn tí wọ́n fún ní àpòrò ejò ní ara wọn ṣe bí ẹni pé gìrì gbé wọn níbẹ̀rẹ̀ kí ara wọn tó padà dá sáká nígbà tó yá. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí. Ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ like, ẹ máa kọ́mẹ̀ntì, ẹ máa bá wa pín ká, ẹ share, ẹ fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.